Ọ̀rúnmìlà ní awó tán mo láwo kù ó ní níbo láwo kù sí. mo lókù sọ́dọ̀ àwọn àjàkárú wá. ǹjẹ́ níbo láwo tún kù sí ọjà rẹ̀? mo lókù sọ́dọ̀ àwọn arọdẹ. Ọ̀rúnmìlà ní awó tán mo láwo kò tí ì tán. ǹjẹ́ níbo láwo tún kù sí? mo lókù sọ́dọ̀ àwọn arọ̀lẹ̀kẹ̀. ó kù sọ́dọ̀ àwọn aròjé. ó kù sọ́dọ̀ àwọn asòfófó. àwọn abatẹnijẹ́ àròtẹni níbi. Ọ̀rúnmìlà ní kò sáwo mọ́. mo lókù àwọn akọ̀sùn wọlé arọ́. Ọ̀rúnmìlà ní kí n pè yín wọ́n wá. mo pè yín dé. ó ní kẹ́ ẹ lọ sóko. ẹ lọ oko. ẹ bá ẹyin alágẹmọ lóko. ó ní kẹ́ ẹ lọ sódò. ẹ lọ sódò. ẹ bá ìṣẹ́jú akàn lódò. òmìnú ń kọ babaláwo. àyà ń fo oníṣègùn. mo ní kí ló adé. mo ní kí ló dé tómi inú ń kọ yín. kí ló dé táyà ń fò yín. ó ní bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe. ó ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe tí wọ́n pa onírọ̀rọ̀. wọ́n pa àṣírí màgà àti àgbáríkọ́ tí wọ́n gbọ́ fá yanranyanran ló tù ú fẹ̀. Ọ̀rúnmìlà níbẹ̀ lẹyẹ ń bábá ní í jà. ẹlẹ́yẹ là á bẹ̀sẹ̀ lẹ́yẹ. mo bẹ Ògún tẹ́rẹ́ rẹ́ jà lónìí. mo bẹ òrìṣà Ògìyán. mo bẹ Jẹmọ Òṣùpá àjẹ́. bẹ́ẹ̀ sísìn bá sùn àfidà rẹ̀ rọrí. kókò ẹ wọ̀sọ̀ lè wọ àparò. àìfẹyẹ lẹ́sìrànà òkú. bọ̀lọ̀ ni wọ́n máa yọ̀ lẹ́nu wọn bọ̀lọ̀. lágbára Olódùmarè ọba tó láyé tó lọ́run. bọ̀lọ̀ ni gbogbo wọn máa yọ̀ lẹ́nu àwọn ọ̀tá wa. apá ọ̀tá ò ní ká wa láṣẹ Olódùmarè. mo kí gbogbo yín pátá ẹ kú lé. ẹ kú ọjọ́ méje ẹ kú ọjọ́ mẹ́ta o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ń pè mí nígbà tí wọn ò sí nílé. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹni tó tẹ àtẹ̀jíṣẹ́. lágbára Ọlọ́run Lódùmarè àní tẹ́ lọ́wọ́ ara wa. àmọ́ ṣe àní tójú lẹ̀ mọ́lẹ̀. mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo yín fún ìfẹ́ tẹ́ ẹ fi hàn sí mi Abíọ́dún Ọmọláwuyì. bí wọ́n bá mọ oore ńlẹ̀ rá ni ó yẹ kí wọ́n ó dúpẹ́ lọ́wọ́ ọ̀ya o. bí wọ́n bá mọ yìí lẹ́rìn
ó yẹ kí wọn ó fìfẹ́ hàn sólùfọ̀n bí wọn bá rántí Àjàlá Ṣàngó ó yẹ kí wọn ó forí balẹ̀ ní Kòso. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹni tó gbárùkù tì mí lórí òkú àná mi tí mo ṣe kọjá yìí. lágbára Ọlọ́run Olódùmarè ẹ̀yin náà ò ní nìkan ṣayé yín o. bí wọn bá ń sọ pé èèyàn láṣọ èèyàn, ẹ̀yin olólùfẹ́ mi wọ̀nyí ẹ̀yin láṣọ mi. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá o pẹ̀lú ìmùlẹ̀ àwọn tó Olódùmarè kólé ayé lé lọ́wọ́. lágbára Ọlọ́run Olódùmarè gbogbo yín pátá ẹ̀ ní mọ̀nira o. mo dúpẹ́ fún àdúró tì yín o. ojú kan lòrùn wà tí ká gbogbo ayé. ojú kan ṣoṣo lòṣùpá wà títí ká gbogbo lẹ̀kílẹ̀. gbogbo bí tẹ́ ẹ bá dé ẹ máa gbayì ní ẹ̀ ní tẹ́. àṣírí yín ò ní tú o. aṣọ iyì yín ò ní fàya. bẹ́ẹ̀ ṣe daṣọ iyì bò mí, aṣọ iyì ti yín náà ò ní fàya. bá a bá gbálé tá a gbá ta àkìtàn là á darí rẹ̀ sí. Olódùmarè ó darí rẹ̀ gbogbo sọ́dọ̀ yín o. omi kì í wọ́n láyé lọ́run kí bàlùwẹ̀ ó má mú mi. èèwọ̀ òrìṣà ẹ ò ní wáre tì nígbà kọ̀ọ̀kan. ẹ gbáre mú sìgìsígì. ewé oríjìn ló ní kí wọ́n fún rere jìn yín. tilé tọ̀nà làá fi jin ológbò. gbogbo oko làá fi jin ewújù. gbogbo oko ọmọ aráyé ó fún rere jìn yín láṣẹ Olódùmarè. ẹ ní múre bọ́ ẹ̀mú alágbẹ̀dẹ ìmúrin kó bọ́ èèwò sà. màá họ rí màá họ dí. òní kì í jẹ́ kébi ó pè kánná ọwọ́ dalẹ̀. abẹ́rẹ́ ẹ̀ náà ò ní gún gbogbo yín láṣẹ Olódùmarè. ẹ ò ní mọ̀sí ẹ ò ní mọ̀nira. oníṣẹ́ mi kì í pe ni ká má jẹ́. oníṣẹ́ ìtọ̀ kì í pe ni ká má dáhùn. bẹ́ẹ̀ bá pe ẹyọ ẹnìkan ṣoṣo igba èèyàn ni ó máa jẹ yín. ẹ ò ní jayé ilé o. ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yín. àṣírí ti yín náà ò ní tú. mo kí gbogbo wa ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i. ọ̀pọ̀ èèyàn ló ń pè mí wípé ṣé ò sí nǹkan táwọn ò gbúrò mi. ẹ má bínú, ọ̀rọ̀ àná ṣe pàtàkì ó ṣe kókó. mo ti dé padà náà nu lákọ̀tún. ẹ̀gbọ́n mi Oyèfẹ̀sọ Abíọ́dún tún dé ẹ̀ka alẹ́ o. Adédèjì Abọ́sẹ̀dé ẹ̀ka alẹ́. Ọládipúpọ̀ Ìṣọ̀lá ẹ̀ka alẹ́. Ahmed Adétayọ̀ mo kí yín ẹ̀ka alẹ́ o. Sanitarian Akínọlá Olúwarántìmí ẹ̀ka alẹ́. Àfíìs Ọládèjì ẹ̀ka àbọ̀ sórí ètò lálẹ́ òní. Ẹgbẹ́dọ̀yìn Káyìndé mo kí yín dáadáa níbẹ̀. ẹ máa bá mi share ètò yìí kẹ́ ẹ máa like kẹ́ ẹ sì máa love ẹ. ẹ sì mo dúpẹ́ o. ẹ̀gbọ́n mi tún dé kẹ́nu má kan. mo kí yín ẹ̀ka alẹ́ lálẹ́ òní. ẹnu yín ò ní kan lágbára Ọlọ́run Olódùmarè. màmá mi HT Ọdẹ́lẹ́yẹ mo kí yín dáadáa màmá. Abel Adéyẹmọ Adétòkunbọ̀ JP ẹ̀ka alẹ́. Cornelius Anjọrin ẹ̀ka àbọ̀ sórí ètò mi lálẹ́ òní. n ò fẹ́ gbà wá lásìkò púpọ̀ bó tilẹ̀ jẹ́ wípé à á sọ̀rọ̀ díẹ̀ lálẹ́ òní tòró ti tọ́jọ́ mélòó kan tá a ti gbọ́ra wa gbẹ̀yìn. a ti dé padà náà lákọ̀tún láṣẹ Olódùmarè. ẹ jẹ́ n kọ́kọ́ yànnàná àwọn nǹkan kan náà tòró dàbí ẹni wípé lórí ètò tí mo ṣe gbẹ̀yìn ó ní àwọn ìbéèrè kan tí mo béèrè tí ó sì sẹ́ni tó gbà á. bóyá ká kọ́kọ́ yanjú yìí òun náà kí n tó tẹ̀síwájú. kí làwọn ìbéèrè mi ọ̀hún ná? ó dàbí ẹni pé ìbéèrè àkọ́kọ́ ni mo ti béèrè wípé ìyàwó wo òní wọ́n ń pè níyàwó gbà mí ọ̀rà mí.
ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mo ní ẹyẹ wo òun ló jọ òwìwí. ìdáhùn sí ìbéèrè àkọ́kọ́ rèé bí Yorùbá bá ní ìyàwó gbà mí ọ̀rà mí òun ni ìyàwó tó ti wà nílé ọkọ tó wá ń ṣàìsàn tí wọ́n wá mú lọ sọ́dọ̀ oníṣègùn wọ́n ní bàbá ẹ gbà á ẹ bá mi tọ́jú ẹ̀ bó bá wà rúyè ẹ fẹ́ irú ìyàwó bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní gbà mí ọ̀rà mí. ìbéèrè kejì tí mo ní ẹyẹ wo ló jọ òyò. ẹ má bínú mo ní ẹyẹ wo ló jọ òwìwí ọjàre ẹyẹ tó jọ òwìwí òun ni wọ́n ń pè ní òyò bẹ́ẹ̀ bá ra wọn méjèèjì ìyàtọ̀ fẹ́ẹ̀ sí nínú wọn ìyàtọ̀ kan tó kàn ṣe gbòógì nínú wọn ni pé ẹyẹ tí wọ́n ń pè ní òyò yìí a máa kéré púpọ̀ sí òwìwí. Ọláwálé ọ̀nà láyé ká alẹ́ o Rábì Ọlálé kan mo kí yín bẹ̀ wọ́n. ní gbogbo ìgbà tí wọn ò sí nílé ọ̀pọ̀ èèyàn ló ń pè mí àwọn kan ń tẹ àtẹ̀jíṣẹ́ gbogbo yín mo rí o bí wọn ò bá fèsì sí àtẹ̀jíṣẹ́ yín ẹ má bínú ọwọ́ ló dí mo fèsì sáwọn kan ṣùgbọ́n àtẹ̀jíṣẹ́ náà pọ̀ débi pé n ò lè fèsì gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ìfẹ́ tẹ́ ẹ ní sẹ́mi bí ọdún Ọmọláwuyì náà ni. lára àwọn ìbéèrè tí wọ́n béèrè nínú àtẹ̀jíṣẹ́ ṣe mọ̀ wípé mò ń sọ nípa agbára àwọn bàbá wa bí wọ́n ti lágbára tó. àwọn kan wá béèrè ìbéèrè kan lọ́wọ́ mi tó yẹ kí n dáhùn lórí afẹ́fẹ́. wọ́n ní mò ń sọ gbogbo ẹ̀ pé àwọn bàbá wa lélẹ̀ àwọn bàbá wa nítọ̀hún. wọ́n ní bẹ́ẹ̀jẹ̀ ò bá sí lára èèyàn mọ́ ìyíhùn tẹ́jẹ̀ ti lọlẹ̀ lára èèyàn. wọ́n ò ní ká lọ ilé ìwòsàn ká fa ẹ̀jẹ̀ sí lára. ẹ má bínú iná ọba ló dé wọ́n bá mi change sí generator wọ́n bá mi change sí iná ọba láti generator òun ló jẹ́ kó ṣẹ́jú bẹ́ẹ̀ ẹ má bínú. mo ní wọ́n ní bẹ́jẹ̀ bá lò lára èèyàn wọ́n ò ní kó lọ sílé ìwòsàn kí wọ́n fa ẹ̀jẹ̀ míì sí lára wọ́n ní gbà táwọn bàbá wa ǹjẹ́ ó ní bí wọ́n ṣe ń ṣe kóyìnbó tó gbélé ìwòsàn dé òun làwọn bàbá wa ti ń dọ́gbọ́n egbòogi ara ṣe rí nígbà àwọn bàbá wa bẹ́jẹ̀ bá lọlẹ̀ lára èèyàn kódà títí bí mo ṣe ń sọ yìí oríṣiríṣi èròjà ni wọ́n máa ń lò tó jẹ́ pé láàrin ọjọ́ 3 péré kódà bonítọ̀ ń bá padà sọsibítù tó lọ sí àyẹ̀wò ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n ó tó sọ fún wípé ẹ̀jẹ̀ tó ń bẹ lára rẹ̀ ó ti fẹ́ pọ̀ jù ni. lára ohun táwọn bàbá wa máa ń ṣàmúlò ewé kan ń bẹ fúláwà ní ewé ọ̀hún kódà ara gúrùpù àwọn tí wọ́n ń pè ní hibiscus flower ló wà ewé ìbọ́wọ́ àwọn bàbá wa bá tẹ̀ ẹ́ wọ́n wá sí lórí iná bí ìgbà téèyàn ṣe àgbóhùn onítọ̀hún ó máa mú díẹ̀díẹ̀ yóò máa mú ní gáàsì kọ̀ọ̀kan ẹ̀yin kọ́ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè láàrin ọjọ́ 3 péré tó bá bẹ̀rẹ̀ sí ní mú kinní yìí ẹ̀jẹ̀ ara rẹ̀ ó tún ti pọ̀ jù ó dá mi lójú. bákan náà ẹ̀wẹ̀ ẹ̀yin ẹ wo àgbọn tá a máa ń jẹun ṣe rí èpo tá a máa ń bó kù lẹ́yìn àgbọn kó tó kan èyí tá a fọ́ ọ̀hún kí ni wùtùwùtù ẹ̀yìn àgbọn àwọn bàbá wa wọ́n sì ṣe lórí iná pẹ̀lú àwọn nǹkan kan bọ́n bá ti fi èròjà bíi 2 kún lẹ́yìn tán bá sè tán rí ojú omi rẹ̀ ó ti padà yóò pọ́n lòlòlòlò báyìí bẹ́ẹ̀ bá rí rò pé jẹ̀lẹ̀ ń wò ni béèyàn bá mú láàrin ọjọ́ 3 péré mo fi Olódùmarè búra fún yín
ẹ̀jẹ̀ ara onítọ̀hún yóò tún ti pọ̀ ju bó ti yẹ lọ. adétúlà tèmítọ́pẹ́ ayọ̀mídé ẹ̀ka alẹ́ o. sheik maruf adéwálé olúmídé ẹ̀ka alẹ́. ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ fi hàn sí mi Abíọ́dún Ọmọláwùyí. oríṣiríṣi ọ̀nà làwọn bàbá wa tún ń gbélé yìí gbà. oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣàmúlò láti so oògùn ẹ̀jẹ̀. ìyíùn náà tún lọ bẹ́ẹ̀. ẹnìkan tún wá béèrè ìbéèrè kan lọ́wọ́ mi. ìbéèrè tí wọ́n béèrè yìí ìbéèrè tó yẹ kí n dáhùn lòun náà. kí ni ìbéèrè ọ̀hún? bàbá mi ìbéèrè táwọn béèrè ní tiwọn ni pé bá a bá délé ìwòsàn ibì kan ń bẹ tó jẹ́ wípé béèyàn bá rún léegun ibẹ̀ ni wọ́n ti ń to eegun. wọ́n wá bi mí pé ǹjẹ́ àwọn bàbá wa ní ọgbọ́n tí wọ́n fi ń to eegun láyé àtijọ́? ìdáhùn sí ìbéèrè yín bàbá mi bẹ́ẹ̀ ni oríṣiríṣi ọ̀nà làwọn bàbá wa ń lò láti to eegun tó bá rún. ẹ kúkú ti mọ̀ mí pé tí ò bá rí bẹ́ẹ̀ wọn ò ní sọ pé bẹ́ẹ̀ lórí. ọlọ́run olódùmarè ó wo la wákàtí kò ní jẹ́ ká rí jàǹbá o. kódà bàbá kan ń bẹ lóyún ìlú kan ní ìpínlẹ̀ Ondo wọn a máa pe ìlú yìí ní Àjùẹ́. àwọn tó bá ń gbé lágbègbè bẹ̀ wọ́n ti mẹ́ni tí mò ń wí. Àjùẹ́ yìí kò fi bẹ́ẹ̀ jìnnà sí omi fán bẹ́ẹ̀ ni ò jìnnà sí ìlú Ọ̀rẹ́. bàbá kan bẹ ńbẹ̀ tó jẹ́ wípé àdàrà àjẹyẹ àmàjẹ iṣẹ́ táwọn ń ṣe ní tiwọn nù ká to eegun Ọlọ́run Olódùmarè sì gbà fún wọn púpọ̀ púpọ̀. kódà níbi ọdún díẹ̀ sẹ́yìn ẹ̀gbọ́n mi kan ẹni tí wọ́n bí èmi lé. ọ̀rọ̀ yìí mú mi àti ọ̀rẹ́ mi ọ̀dàmọ́jà láfẹ́ lájídé. ẹ̀gbọ́n mi wọ́n ní jàǹbá ọkọ̀ ni egungun ọrùn wọn wá yẹ̀. a gbé wọn dé gbajúgbajà ilé ìwòsàn kan ilé ìwòsàn ìjọba ni. nígbà débẹ̀ wọ́n ṣètọ́jú wọn ní tòótọ́ wọ́n kó gbogbo ohun tó yẹ sí wọn lọ́rùn. ṣùgbọ́n fún odidi ọ̀sẹ̀ méjì lẹ́yìn àkókò yìí ìnira wọn ń pọ̀ sí ni. la bá gbéra pa ó dọ̀dọ̀ bàbá tí mò ń wí yìí. kábíyèsí rẹ̀ Olódùmarè nǹkan ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa. ńgbà tá a débẹ̀ ní kí ni bàbá yìí ṣe. ó kàn sí àwọn ìbéèrè pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. ó ní kí wọ́n tú gbogbo nǹkan tí wọ́n so mọ́ wọn lọ́rùn láti ilé ìwòsàn kúrò. ńgbà àwọn tú kúrò bàbá yìí ní kí ìyàwó òun kó bá ń bu omi wá nínú ilé. bóyá tó bá jẹ́ pé bàbá yìí dìde lọ bu omi wá ni bóyá ǹbá ni wọ́n ti fi nǹkan sínú omi ọ̀hún. ńgbà àwọn gbómi dé nínú kì í sanwó. bàbá yìí bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bomi yìí. ó wá bẹ̀rẹ̀ sí ní màsáàjì ọrùn ẹ̀gbọ́n mi tí mò ń wí yìí. bó ti ń màsáàjì ọrùn wọn lẹ̀gbọ́n mi ń ké lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ̀yin kọ́ yìí lẹ́yìn tí bàbá yìí ṣe kinní fún bí ìṣẹ́jú bíi 15 tán wọ́n mú kinní kan jáde. òrí ni wọ́n po kinní ọ̀hún mọ́ wọ́n sì fi ra ọrùn ẹ̀gbọ́n mi dáadáa. mo fi Olódùmarè ọba búra fún yín. ẹ jẹ́ mọ̀ wípé láàárín ìṣẹ́jú 15 sásìkò náà ọrùn tó jẹ́ wípé ẹ̀gbọ́n mi ò tiẹ̀ lè yín rárá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yí ọrùn wọ́n ti lè wo ẹ̀gbẹ́ wọ́n ti lè wò káàkiri. kábíyèsí rẹ̀ Olódùmarè. ọjọ́ náà mo tún gbóṣùbà fáwọn bàbá wa. ìgbà tá a fi dé ìpínlẹ̀ Ọ̀ṣun padà lọ́jọ́ náà ọlọ́ngbọ́ ara ẹ̀gbọ́n mi ti yá dáadáa. kódà ọrùn ọ̀hún wọn àti afẹ́ má mà pé nǹkan kan ti ṣe àwọn lọ́rùn ọ̀hún mọ́. yàtọ̀ kò ṣe farawé ràṣà tí bá
bákan náà ẹ̀wẹ̀ ẹ̀gbọ́n àdúgbò kan ọkùnrin lẹni tí mò ń wí yìí ó ní jàǹbá lásìkò ọ̀hún. orí ọ̀kadà alùpùpù ló wà ó wọ abẹ́ tírélà lọ ni ẹsẹ̀ rẹ̀ méjèèjì sì rún kì í ṣe kó kán o ẹsẹ̀ irun ni. nígbà wọn gbé ọkùnrin yìí tán gbé dọ́dọ̀ bàbá tí mò ń wí ẹ ní kí ni bàbá ní kí n ó ṣe ó ní kí n ó lọ ra adìyẹ wá ó ní kí n ó lọ ra àkùkọ adìyẹ wá torí pé ẹni tó ní jàǹbá yìí ọkùnrin. nígbà wọn ra adìyẹ yìí dé bàbá yìí sì rún ẹsẹ̀ adìyẹ náà méjèèjì bí ti ẹ̀gbọ́n wa tí mò ń wí bó ṣe rún gẹ́lẹ́. ń gbòòrùn tán ó ní kí wọn mọ̀ sí ìyọnu ní yóò gbádùn. ẹsẹ̀ tó jẹ́ wípé ńgbà tí wọ́n kọ́kọ́ gbé lọ sí ilé ìwòsàn wọ́n ti ní wọ́n gé ni. Ọlọ́run ṣàánú wa pẹ̀lú ilé ìwòsàn. ó dàbẹ̀ ni wípé kí wọ́n gé ẹsẹ̀ tàbí apá ó máa ń yá sí wọn lára púpọ̀ nílé ìwòsàn. Ọlájídé ọmọ Sànúsì o bí ó tí ń ṣe náà ní kí ó fi á ṣe. bàbá ẹ bẹ̀rẹ̀ sí ní ṣètọ́jú adìyẹ bó ti ń tọ́jú adìyẹ ló ń tọ́jú ẹ̀gbọ́n àdúgbò yìí. ẹ̀yin kọ́ yìí mo fi Olódùmarè ọba búra fún yín. bẹ́ẹ̀ bá rí ẹ̀gbọ́n tí mò ń wí lónìí ẹ lè mọ̀ pé nǹkan kan sí lẹ́sẹ̀ náà rí láéláé àfi bó bá sọ fún yín. kábíyèsí rẹ̀ Ọlọ́run. kúrúkúrú ìgbàdo. ìwà láwọn bàbá wa ò gbọ́n. bó o ní ìbá ṣe dùn tó bíjọba bá lè wá àyè kan tí wọ́n jẹ́ káwọn dókítà òyìnbó àti irú àwọn bàbá yìí kí wọ́n máa ṣiṣẹ́ papọ̀ lórí eegun tó bá rún bó ní ìbá ṣe dùn tó. mo rántí ń gbà mo wà nílé ìwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì nílùú Ilé Ifẹ̀ ọ̀rẹ́ mi obìnrin kan ní jàǹbá lórí alùpùpù ó sì kàn lọ́wọ́. wọ́n bá gbé pa ó di ilé ìwòsàn. nígbà wọn ò di ilé ìwòsàn. wọ́n tọ́jú ẹ. wọ́n fi POP sí àbíkílẹ̀ tí ń pè wọ́n fi sí i lápá. ọjọ́ tá a débẹ̀ náà discharge rẹ̀ lẹ́ni tó kàn lọ́wọ́. olódì láàyè. Ọlọ́run máa sọ wa. kí ni mo fẹ́ fàyọnú ọ̀rọ̀ ọ̀hún? ẹ jẹ́ mọ̀ pọ́wọ́ tá à ń wí títí dòní. bẹ́ẹ̀ bá ti rí i tẹ́ ẹ rẹ́ni tí mò ń wí yìí ẹ ti mọ̀ kó ti kán lọ́wọ́ rí ọwọ́ òun ò rí bó ti yẹ kó rí má fá àbàdà. tí a bá ń pè wọ́n lọ́mọdé wọn ní ayọ̀ wọn sì máa já lọ́mọ. Ayọ̀ Ọláwàsíù ẹ̀ka alẹ́ o. àwọn ẹni sọ kí sọ. ẹ ṣeun bàbá mi wọ́n ní láti Tógò làwọn ti ń wò mí. ẹ̀gbọ́n mi dáadáa Oyèfẹ̀sọ̀ Abíọ́dún mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ ń bẹ̀ wọ́n. Yunus ohun Ọlọ́run fún ni ẹ̀ka alẹ́. ṣé mo porúkọ yín dáadáa bí n bá pè dá ẹ má bínú o. wọ́n láì méde àyàn bí ẹni tó mú kọ̀ǹgọ́ ẹ̀ dání ẹni tó mele dání ló máa tó mele ń sọ. gbogbo ẹni tó ń darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ òní ni mo kí ohun òlólódì kankan. ẹ wò mí ṣé kí n bá a mọ níta àwọn bàbá wa báwọn àbí kí n tẹ̀síwájú ni. mo rántí dáadáa nílùú abínibí mi. ọba wa kan jẹ́ lọ́dún 1973 nígbà tí bàbá yìí gbọ́ wípé òun lọ bá kàn torí pé wọ́n sì kiri lọ́jọ́ orí lákòókò náà. kí ni bàbá yìí ṣe? bàbá yìí sá kúrò nílùú ni kì í ṣe kó sá kúrò nílùú nìkan ó gbéra pa ó sá lọ sókè òkun. ṣùgbọ́n torí pé òun lọ bá kàn ohun fẹ̀nà fi pe bàbá yìí wálé látòkè òkun tó sá lọ. bàbá tó ti sá lọ sókè òkun. ọ̀sán kan òru kan ló padà dé. kábíyèsí rẹ̀ Olódùmarè. tó bá wà wọn ọ̀tá ní tí wọ́n pa ẹrù oníbẹ̀kùn kó ẹ̀ hàn. Christiana Lord loves me ẹ̀ka alẹ́ o. ẹ wò mí bóyá kí n sọ̀rọ̀ díẹ̀ nípa ogun jíjà láyé àtijọ́ kí n kàn yan lérè fi lálẹ́ torí n tó jìn dáadáa ni ó kẹnu púpọ̀.
bó làwọn bàbá wa ti ń jagun láyé àtijọ́. ẹni abisọyẹ ìgbáradì ní síwájú ogun. ìbò mọ ìgbàdì rárá. tí kì í bá ṣe pógun káwọn mọ́lé lójijì. ládùn bàbá táwa pógun tiẹ̀ tó lè káwọn mọ́lé lójijì yóò lágbára díẹ̀. àjọrò. torí gbogbo ìgbà ni wọ́n máa ń wà ní ìmúrasílẹ̀. yíwọ̀n àwọn bàbá wa. bàbá báyìí ìdí tó fi nira kógun tó bá wọn lójijì ni wípé ní abẹ́kẹ́. àwọn bàbá wa mọ̀gbọ́n púpọ̀. bàbá báyìí láti láyé ìgbà àwọn ewu bó ti pẹ́ tó àdúmí. wọ́n máa ní nǹkan kan tí wọ́n ń pè ní alamí. alamí làwọn olóyìnbó ń pè ní spy. bàbá lókè kò ní dé ọmọ ara yẹ. àwọn oníṣẹ́ méjì ju kí wọ́n máa fi mú fílẹ̀ kiri lọ. wọ́n bá ti kẹ́fìn pógun ń bọ̀ báyìí wọ́n ti wá jábọ̀ láàrin ìlú pé ẹ múra o. ọkọ mo ní láti àmọ́kẹ́ o bàbá ń pàtà ẹ̀. bàbá yìí sá. àwọn kan ń bẹ tó jẹ́ pé àwọn ló máa ń dúró gẹ́gẹ́ bí olórí ogun. ọkọ mo ní. kódà láwọn ìlú kan àwọn á máa joyè olórí ogun. bàbá yìí sá. ọmọ ṣàdé bàbá mùsílẹ̀ o sábà mi lékè àìlá mi. òun la fi máa ń rí àwọn oyè bíi balógun ọ̀tún balógun òsì balógun ẹ̀kẹrin. ọmọ sàkámù ta èrò ọ. láwọn agbègbè kan wọn a máa pe orúkọ oyè kan ní aṣíwájú. oyè ogun ni gbogbo àwọn oyè wọ̀nyí. àwọn wọ̀nyí ló jẹ́ olórí ogun. bẹ́ẹ̀ni o wọ́n ní àwọn ọmọ ogun tó pọ̀ rẹpẹtẹ lábẹ́. wọ́n máa dé la. àwọn oyè yìí wọn a máa yàtọ̀ láti ìlú sí ìlú ẹ má sì mí gbọ́ o. ẹ̀gbá ni wọ́n ti yẹ̀ o kò iṣẹ́ àṣà ọ̀ rárá o. ṣé ẹ gbàgbé pé a ní oyè ààrẹ ọ̀nà kákàǹfò ẹ̀yin ará rí tó jẹ́ ti gbogbo ilẹ̀ yorùbá pátápátá bẹ́ẹ̀ pàápàá ìlú ọ̀yọ́. múra kí gbogbo bá sí ilé. oyè ààrẹ ọ̀nà kákàǹfò yìí oyè tó lágbára púpọ̀ ni. mo gbáré mi dé ìṣọ̀lá bàbá ń gà ní yò. kódà ń tá a gbọ́ ni wípé ààrẹ ọ̀nà kákàǹfò gbúdọ̀ lọ sójú ogun kó má ṣẹ́gun náà bó bá fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Báwo wá dé ọ̀la. tá a gbọ́ ni pé irú ààrẹ ọ̀nà kákàǹfò bẹ́ẹ̀ ó ní láti pa ara rẹ̀ ni. láì kúrò àkùnrin ká tó bá àwọn ẹ̀dá pẹ̀lú. jẹun tó máa pa. bá ààrẹ ọ̀nà kákàǹfò bá ti lọ sójú ogun dandan ni kó ṣẹ́gun ọ̀hún. láì kú àkùnrin ká tó bá àwọn ẹ̀dá pẹ̀lú. jẹun tó máa pa. ẹ̀gbọ́n mi Ọládipúpọ̀ Ìṣọ̀lá ẹ ṣeun o òòṣà wọn láwọn ń kẹ́kọ̀ọ́ lórí ètò mi. ìnà ẹ̀fìyè dínú àdúrà pẹ̀lú ẹ̀wà lẹ́ni. ǹlẹ́ o Adéọlá ọ̀rẹ́ mi. ẹ ti lọ bọ́ dé apẹ́jà tó bójú kakúrákúdà tó dẹ̀bi. ṣé ẹ rí láyé àtijọ́ béèyàn bá jẹ́ olórí ogun ẹ ti lọ tó kàǹkà tó góńgó tágbára rẹ̀ pọ̀ kúdà tó dẹ̀bi. béèyàn bá ti ń lógun dáadáa tó ń padà dé mọ́tàtì òní iyì ńlá ni láwùjọ Yorùbá. fún ẹni wípé ètò kódà gbogbo ìdílé rẹ̀ òní ó máa tara rẹ̀ gbayì. ilé àwọn alágbára bẹ́ẹ̀ òní wọ́n ń pè ní ilé ńlá tàbí kí wọ́n máa pe ilé wọn ní ilé akọni. ẹyẹ bá mi ká wọn àyè. ohun iyì ohun yẹ̀yẹ́ ni kéèyàn ó jagun kó kẹ́rù wálé. ìyájì ọmọ alájà o. ìfẹ́ ìlú àti agbègbè ẹni òun ló mọ máwọn èèyàn lọ sójú ogun. ìyá orí odò ẹ bá mi kéra òkùnrin lẹ́ẹ̀kọ́. ẹ̀yin ẹ wo ogun Èkìtì parapọ̀. àyìnlá ti dé ọ̀rẹ́ mi ọmọ onídà kò mọ̀nà ire lójú mi ayé. táwọn Ìbàdàn àti Ọ̀yọ́ ọmọ tí wọ́n fẹ́ kógun ja ìlú Èkìtì. lẹ́ẹ̀kọ́. ẹ rí wípé ìfẹ́ ni wọ́n ní táwọn Èkìtì tí wọ́n fi parapọ̀ tí wọ́n sì kojú ogun ọ̀hún. ìdí nù tí wọ́n fi ń pè lógun Èkìtì parapọ̀. bàbá kúndírà tòmí bàbá iṣẹ́ wa tòmí ọ. ẹ ṣeun ẹ̀gbọ́n mi Abíọ́dún tó dé òye fẹ̀sọ̀. bàbá balẹ̀ látò bàbá ìṣúná ìlànà ọ. bàbá Mukaila bàbá Yakubu. kí làwọn tó máa ń fa ogun láyé àtijọ́ ìjà ilẹ̀ wà nínú rẹ̀. Yusufu mi ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní ìlú. ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ni wọ́n máa ń fẹ́ dán agbára wọn wò
ara ohun tó ń fogun láyé àtijọ́ nù. èrò bá rè kíra ó fún ọ. Ǹjẹ́ tí ẹ mọ̀ wípé àwọn ọdẹ ló máa ń pọ̀ jù nínú àwọn jagunjagun? Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? ọkọ̀ àbíkẹ́ màmá Torí pé bẹ́yẹ. ọgbọ́n àdámá àtagbára àdámá ó pọ̀ lára àwọn ọdẹ. ọkọ̀ màsúrà tún ní alárẹ̀dẹ̀ o. Bí ìlú kan bá gbọ́ pé wọ́n ń kógun bọ̀ wá jà àwọn gẹ́gẹ́ mo ti sọ ṣáájú, yìí ń táwọn alámí wọn tán bá ti wá sọ fún wọn pé ogun ń bọ̀. Ara nǹkan táwọn bàbá wa máa ń ṣe ní ìmúrasílẹ̀ dèrú ogun bẹ́ẹ̀. ẹ kíra Wọ́n wá wá nǹkan kan tí wọ́n ń pè ní yàrá. Kí ni yàrá yìí? Kòtò ni. Wọ́n gbẹ́ tí ó jìn tí ó sì fẹ̀ ní ìbú àti ìró máa jáde. pẹ̀lú èrò wípé nígbà táwọn tó ń kógun bọ̀ bá dé torí màmá wọn ò ní lè gbabẹ̀ kọjá sọ́dọ̀ àwọn. mọ́tò ti wà láyé lárọ́. Wọ́n gbẹ́ káàkiri ìlú ni. ayé o. Mo mọ̀ pé ẹ máa béèrè pé bóun náà ṣe rí gbẹ́ yípo ìlú. dáhà Ṣé mọ̀ wípé mélòó ni gbogbo àwọn ìlú náà ń gbà náà kéréje báyìí ni púpọ̀ nínú wọn. mi jẹ́ fún ẹ. Bákan náà ẹ̀wẹ̀ ló jẹ́ wípé àwọn ìlú tó bá jẹ́ wípé wọ́n jẹ́ ìyẹn lẹ́gbẹ́ oní. agbègbè òkè tó ga dáadáa òun ni wọ́n kọ́ sí. ewúrẹ́ níbo náà fẹ́ fi rìn dé kí wọ́n tó ṣubú ẹ̀wí mi. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dé ẹ̀yin òṣèké yẹn lọ fara yín balẹ̀. ẹ̀ ń bínú ẹgbẹ́ bàṣẹ olúwa jẹ́. Bàbá ti gbọ́ pé ogun ń bọ̀ báyìí ilé iṣẹ́ wọ́n wá kó gbogbo ìlú wọn onítàsí. wọ́n ṣàgun orí òkè yìí lọ. ẹ mọ bí ọba di ìṣòro. ẹ̀fẹ̀ láti bọ̀. Ọgbọ́n àánú lè jò fi ṣòro, ẹ̀fà ẹ̀ tó bá ọgbọ́n àánú lè jò fi gungi náà. àtọ̀dọ̀ ọ̀run mọ̀wé wọn. Bàbá ti gun òkè yìí kógun ó tó lè kó wọn ọ̀nà ó jìn. Ìdí ni wípé yàrá bí ẹni tẹ́ ẹ fẹ́ bá jagun rèé lókè yìí, ẹ̀yin tẹ́ ń kógun bọ̀ rèé nísàlẹ̀ tí yìí. wọ́n fi kọ́ sí Bí wọ́n ṣe ń yìnbọn sí àwọn tó wà nísàlẹ̀ pẹ̀lú oríire wọn. òní wọ́n máa ta wọ́n lọ́fà, kúrò rárá wọ́n máa yí òkúta ńláńlá lù wọ́n. mo jẹ́ kúrò. bó gbẹ́sẹ̀ Nígbà tán bá rí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú tán, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ̀kalẹ̀ lọ bá wọn. egun Ilé tí ò bá tí ì kú nínú wọn tán tó farapa púpọ̀, wọ́n sọ ọ́ dẹrú. ní ìṣètèmí mo rí kú mọ́ sá o. ní tèmi ni mo. Kódà àwọn ìlú kan ń bẹ nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé nínú ìtàn àgbọ́pógun kó wọn rí. Kí nìdí tó fi jẹ́ bẹ́ẹ̀? Ìdí náà ò ju wípé ẹsẹ̀ òkè òní wọn kọ́ ọ sí. Ẹsẹ̀ òkè nílùú náà wà. lọ bí òwe. Bógun bá ti dé wọn ó ti gòkè lọ. Wọ́n bá sì ti gòkè lọ, bá orí kógun tó ń bọ̀ tó lè gòkè ọwọ́ ti bà àwọn tó ń kógun bọ̀ ọ̀hún. Lára irúfẹ́ irú àwọn ìlú bẹ́ẹ̀ òun ni ìlú kan tí wọ́n ń pè ní Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ogun ìjà kókó sẹ́yìn rí. òwe tó tó ọ̀nà wa kiri. olóbìnrin tó lọ fẹ́yàwó adìyẹ. Bẹ́ẹ̀ náà ni ìwéré ilé. Ogun ìjà kókó ìwéré ilé rí. ó ní ohun tó ṣe é gbọ́ sétí. ìṣòro ń bẹ fáfọ́jú kó tó lè fòun bá di abẹ́rẹ́. òtútọ́ láyé yìí lọ yìí. Ọláwuni Akínbámi Joel ẹ ṣé mo dúpẹ́ o. Ahmed Rasaq ẹ káàbọ̀ sórí ètò. Kódà ohun tá a gbọ́ ni wípé àwọn ìlú kan ń bẹ tó jẹ́ wípé wọ́n ní àpáta kan lọ́dọ̀ wọn. Tí ò ní jẹ́ kí n lè dárúkọ àwọn ìlú tí wọ́n kà sílẹ̀ fún mi. Ò ní wípé èmi fúnra mi ò tí ì ṣèwádìí rẹ̀ kí n di èyí tó jẹ́ òkodoro rẹ̀ mú. Ṣùgbọ́n tá a gbọ́ ni wípé bógun bá ti dé tí wọ́n sá dé ìdí òkúta yìí ẹ̀yin ẹgbẹ́ tàbí òkè nílùú míì, ẹ ṣàmì kí n gbọ́. bí wọ́n bá ti pè wípé àwọn ọmọ ẹ̀ dé ogun dé o, wa níta gbọ́ ni wípé òkè tàbí òkúta yìí yóò sì lanu sí méjì. Gbogbo àwọn ọmọ ará ìlú yìí wọ́n sì kó wọnú ẹ̀. Òkè tàbí òkúta yìí la gbọ́ wípé yóò wá máa bá wọn jagun lọ títí tí yóò fi ṣẹ́gun ọ̀hún. ètò àṣejù kóra. ọ̀pọ̀ èèyàn tábùkù ti gbére sí fún. tí wọ́n sì ní wọ́n ń bá ìkù kẹra ìwálé àwòrò láwùjọ. Bí wọ́n bá kógun wá jàlú kan, ní abáfàájì ohun tí wọ́n máa ń kọ́kọ́ ṣe ni wípé wọ́n ó kọ́kọ́ tiná bọ àwọn ilé tó wà nínú ìlú náà. ti fi rẹ̀. Ṣé ẹ mọ̀ wípé ilé kòókò òní wọ́n máa ń kọ́ jù láyé àtijọ́. Kódà bí wọ́n kọ́lé tó jẹ́lé oníbàmùbàmù, koríko òní wọ́n fi ṣe òrùlé sórí rẹ̀. Bí
bí wọ́n bá ti tiná bọ̀ gbogbo àwọn tó ń bẹnu ilé tàbí àwọn tó ń bẹnu ìlú yìí ni wọ́n máa sá jáde àkọlùkọgbò ó wàá ṣẹlẹ̀ bí wọ́n bá ti ń sá àsálà fẹ́ẹ̀mí wọn àwọn tó wá kó gbogbo àwọn yìí. níbi tí wọ́n bá ti ń sá àsálà fún ẹ̀mí wọn gẹ́gẹ́ bí mo ti wí àwọn tó wá kógun jà lúwìwí ohun tó máa ń ṣe ni wípé wọ́n sì máa ra wọn mú ní kọ̀ọ̀kan wọ́n dẹrú nù. Punctuality is the soul of business. Kámúra lákòókò iṣẹ́ tí a ń ṣe. àwọn bàbá yìí ń kọ́ nítorí Ọlọ́run. Haruna Ìṣọ̀lá lèyí tẹ́ ń gbọ́ yìí punctuality. alẹ́ kó lè sọ wájú rọ̀ lọ́pẹ́ dẹ́mú kẹ́. yọ mí nínú Olúwa dákun dùn mí nínú ràn wá lọ́wọ́ ká má dàkó bá. Ahmed Rasaq ẹsẹ̀ ń wo ẹgbẹ́ mi. wọ́n ní ìlú Ìlérò ó wà lára àwọn ìlú tí mò ń sọ. position tí mo bá wà kó jọ wọ́n lójú. ọ̀rọ̀ ẹni tí ò lówó kò ní gbéṣẹ́ fún wa lówó Olúwa jọ̀wọ́ dá mi lọ́lá. ọ̀rọ̀ ẹni. ìjà àti lu ọ̀pọ̀lọpọ̀ àkókò lórí ètò lálẹ́ òní. fún wa lówó Olúwa jọ̀wọ́ dá mi lọ́lá. máma dá mi bíi ti Késárì inú ìwé. àti fẹ́ lu 40 ìṣẹ́jú. ṣe ni ọṣẹ ẹranko ayé àtijọ́ kọ́kọ́ já èṣù wájú. mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ mi o. ìfẹ́ tẹ́ ń ní sèmi Abíọ́dún Ọmọláwì yìí ó ń jọ mí lójú. ẹ ṣé mo dúpẹ́ o. adóṣùṣù yìí nìkan sáyé ẹ̀yin náà ò ní nìkan sáyé yín. bá a bá ti ń ta ni ó máa dún àní tójú ilẹ̀ mọ́lẹ̀ o. àní tẹlẹ̀ níbi tílẹ̀ gbé lójú. ẹ ò ní tẹ wọ́rọ́kọ bí ọ̀pá àlùlá ayé kámi àríṣe má fi kàn wá. Kọ́lá Akínpẹ̀lú ẹ ṣé mo dúpẹ́ o wọ́n ní Ìdànrè náà ń kọ́. asiniwáyé òkèèrè ó diwájú ìyàtọ̀ ní sírù àwọn ọmọ jayéjayé. ó jẹ́ ti kakọ́lé ọmọ jayéjayé. Ọlọ́run bó máa gbà fún wa o. ilé tó bá mú ṣe. àní báráyé fọwọ́ tì í. bó jẹ́ ti kára mọ́tò ọmọ jayéjayé ní ra mọ́tò ayọ́kẹ́lẹ́. àní tójú ilẹ̀ mọ́lẹ̀ o. bó jẹ́ ti ká mutí ọmọ jayéjayé kì í sún wọn kì í rẹ̀ wọ́n lọ́jọ́ kọjọ́. bó jẹ́ ti ká lóṣọ ọmọ jayéjayé ní lówó olówó ńlá. ọmọ jayéjayé ẹ jẹ́ ká mi ayọ̀ bílé. ẹ̀já máa lọ sábàlẹ̀ ẹlẹ́ẹ̀kejì lórí ètò yìí fún talẹ́ òní. wà ní mọ̀ ní ṣeun rere ní. ẹ̀kúkú ti máa bala tí mò ń wí. tó fún wa ní mọ̀ ní ṣeun rere nílé ayé ọpẹ́ ní f'Olúwa kájọpẹ́ f'Olúwa tó fún wa ní mọ̀ ní ṣeun rere nílé ayé. ẹ̀já máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. ẹ wò mí torí àkókò ẹ jẹ́ máa sún sí abala tó kù lórí ètò fún talẹ́ òní. ẹ̀yin náà ti mọ abala tí mò ń wí tí n bá ti ń sọ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ á. àṣà wa ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá ó yẹ kó mọ̀ tiẹ̀ tí o ká má gbàgbé àṣà wa ká má gbàgbé. n ò fẹ́ ṣaláì béèrè lórí ètò fún talẹ́ òní ni. lágbára Ọlọ́run bó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run tó bá di prógráàmù tó ń bọ̀ ẹnu mi àgò. àgbọ̀ ti fọyọ̀ ká má gbàgbé. ìyíhun ètò tí ó máa wáyé. ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá. lọ́jọ́bọ̀ Thursday. àti ẹ̀ tí o ká. tọ́lọ́run bá dẹ́ ẹ̀mí wá sí. àṣà wa ká má gbàgbé. ó ṣeé ṣe kí n pín káàdì lórí ètò. ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá. èyí ò ní ṣe pẹ̀lú bóyá ẹ gba ìbéèrè àbẹ́ ẹ gbà á. ń jù sórí afẹ́fẹ́ ni ẹni tó bá ti yáwọ́ òní ò gbé. lágbára Ọlọ́run
àṣà ọmọ bó bá dọjọ́bọ̀ Thursday ó yẹ kó mà n ó pín káàdì lórí ètò mi. àṣà náà gẹ́gẹ́gẹ́ ká má gbàgbé àṣà wa ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá. ìbéèrè ta lẹ́yìn rèé o. ìbéèrè wo ni kí n béèrè náà. ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá ó yẹ kó mà tiẹ̀ kú o ká tó ṣàna. ó dẹ̀ ẹja ṣe báyìí. àjà ká má gbàgbé àṣà wa. ìránilé Ọya ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá. ìrè ní tògún. ká má gbàgbé àṣà wa. ó foyín sọ ká má gbàgbé àṣà wa. níbo nílé Ọ̀ṣun. ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá. ibo nílé Ọ̀ṣun. tí o ká má ìbéèrè àkọ́kọ́ nu. gbàgbé àṣà wa. ẹni bá ti gba ìbéèrè mi méjèèjì lágbára Ọlọ́run yóò jẹ káàdì pé. àṣà wa. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. àṣà ọmọ Yorùbá kò yẹ kí ni Yorùbá ń pè ní alábàǹgádà. gbàgbé àṣà. alábàǹgádà láyé àti ẹni tó bá mọ̀ nípa àṣà ìṣe wa à ń ṣe tó mọ̀ nípa ìmúra Yorùbá dáadáa wá lóde òní yóò mọ̀ tí wọ́n ń pè ní alábàǹgádà. dojú àṣà bolẹ̀ lọ. láyé àti ìbéèrè méjèèjì nu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè sí ní 090 54 99 402. dojú àṣà bolẹ̀ lọ. alára pé láyé àtijọ́ o agbọ́dí fáyọ̀ láyé àtijọ́ o à ń ṣe ojúṣe 090 54 99 402. à ń kí ni Yorùbá ń pè lálábàǹgádà. lọ. ibo nílé Ọ̀ṣun. àtijọ́ o à ń ṣe ojúṣe àṣà wa lóde òní o à ń dojú àṣà bolẹ̀ lọ. irun dídì tí ẹ rí yẹn ara oge ọmọ Odùduwà ni ara fífi èyí pípa àfi tẹwà ọmọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè sí rè lẹ́ẹ̀kan sí. láyé àti màmá mi Adéjọkẹ́ Florence ẹ̀ka alẹ́ o mo kí yín bẹ̀ wọ́n. ojúṣe àṣà 090 lóde òní 54 99 402. ọmọkùnrin bá ti dín o àjọbalẹ̀ fún bàbá tóbi lọ́mọ ni bọ́mọbìnrin bá ti dín o a sì kúnlẹ̀ fún yeye tóbi lọ́mọ ni. láyé àtijọ́ o à ń ṣe ojúṣe àṣà níbo nílé Ọ̀ṣun. lóde òní o à ń dojú àṣà bolẹ̀. kí ni Yorùbá ń pè lálábàǹgádà. tó jọjú ìbéèrè méjèèjì nù. yẹn tí ẹni bá ti gba méjèèjì igi. káàdì pé ń bẹ fún un. èdè elédè láì lò ọmọ Odùduwà kí ni ká. káàdì pé ẹlẹ́gbẹ̀rún kan ni láṣẹ Olódùmarè. àtijọ́ o à ń ṣe ojúṣe àṣà wa lóde òní. bàbá mi Túndé Kẹ́nu mọ́kàn àwọn olórí ọ̀fẹ́ ti darapọ̀ mọ́ mi lálẹ́ òní. bolẹ̀ lọ. lágbára Ọlọ́run Olódùmarè ẹnu yẹn ò ní kan. ẹ̀yin omidan aládé gbogbo ihò tí ẹ ń yí o ìtìjú ọmọ Odùduwà. ibo nílé Ọ̀ṣun. láyé àtijọ́ o à ń kí ni Yorùbá ń pè lálábàǹgádà. ṣàṣà wa. ìbéèrè méjèèjì fún talẹ́ òní nù. 090 54 99 402. ẹ jẹ́ ká ronú. 090 54 99 402. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè sínú. gbogbo ihò tí ẹ ń yí o ìtìjú ọmọ Odùduwà ni. láyé àtijọ́ o à ń ṣe ojúṣe àṣà wa. ṣé wọn ò tún rẹ́ni gba ìbéèrè mi lálẹ́ òní ni ó mà wá ga. à ń dojú àṣà ṣé bẹ́ẹ̀ làwọn ìbéèrè yìí wá le tó ni. kọ́ àṣà àbáwá la kọ́ nípa àṣà àti ṣe Yorùbá mọ́. àṣà wa kó má parun ẹ̀yin ọmọ ẹ má jà àṣà wa ó parun. ká ronú jinlẹ̀ ká gbàṣà wa lárugẹ. àṣà wa kó má parun àṣà wa kó má parun ẹ̀yin ọmọ. bàbá mi ọmọ Ayégúnlẹ̀ ẹ jẹ́ ká ronú jinlẹ̀. ẹ̀yin náà olórí ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ mi lálẹ́ òní mo kí yín o bàbá mi. àṣà wa kó má parun àṣà wa kó má parun gbogbo ọmọ Odùduwà. ẹ jẹ́ ká ronú jinlẹ̀.
ààrẹ ni pè wọlé o. àṣà wa lárugẹ. orí ètò ni mo sì fẹ́ káwọn èèyàn máa pè mí sí káwọn ti máa gba ẹ̀bùn mi. bẹ́ẹ̀ bá pè lẹ́yìn ètò kò léèwọ̀ o ṣùgbọ́n ẹ nílò oore ọ̀fẹ́ láti jẹ ẹ̀bùn ọ̀hún. ìró pẹ̀lú bùbá. ẹ jẹ́ máa lọlé bàbá mi wẹ́rẹ́wẹ́rẹ́. ìró pẹ̀lú bùbá. àgbèsè tó ń lọ lù dàrónù àlùkòsè tó ń lọ lù kòsùn. lé. lèkélèké mi ṣe tó ń lọ lù ìkẹfún o. síkì ọmọ olómù ni mi ọmọ olómù àpẹ̀rún ọmọ lọ́rọ̀ alágogo. ẹ̀yìn síkì bí ewúrẹ́ bá sọnù lómù ẹ má fi lọ̀ wá bàbá kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran wa àgùntàn bọ̀lọ̀jọ̀ ló sọnù lómù ẹ má fi lọ̀ wá bàbá kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran. pẹ̀lú bìlà. adìyẹ òkòkò ló sọnù lómù ẹ má fi lọ̀ wá bàbá kì í ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. obìnrin rọ̀gbọ̀dọ̀ ló bá sọnù lómù. ẹ má rìn lẹ́sẹ̀ wá o ẹlẹ́sìn ní kẹrin wá bàbá wa ló fi ṣaya nímẹ̀ sí àgán. àwa larọ́pọ́n ńlá jomi tó ro ẹṣin àsìngbà lọ́nà tòun. ìwọ sì mí kẹ́mi ó sì ọ́ lóbo lómù jẹ́ lọ́jọ́ sí. talẹ́ fi lẹ́ máwọn bàbá wa lọ́wọ́. àwa lọ́ máa bọ̀rọ̀ kò là ọ́ máa bọ̀rọ̀ kò lówó lọ́wọ́. lágbára ọlọ́run lódùmarè. orí ifá àwọn ẹ̀dọ̀ ń dògbìn. òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan yìí kó dídì mọ̀dẹ̀kú rọ̀jú. ayọ̀ àtàlàáfíà tí mò ń fi yín lẹ̀ sí lálẹ́ òní ni wọ́n tún padà máa bá yín lẹ́ẹ̀mí lásìkò lódùmarè. ó dàárọ̀ o.